míì tẹ́yà ò ti ṣe ọdún kí ló fà á alukurani ti yàtọ̀ ní tó wà ní àdìsí ti yàtọ̀ ní pé tí ẹ bá ti rí oṣù Saudi Arabia tí wọ́n ti mú ẹ̀sìn Islam tó wá wọ́n ní wọ́n ti rí oṣù torí àdáadáa ti wá torí a ní ìfẹ́ ìjọ kan wípé ẹni báyìí ti sọ nǹkan báyìí àfi ká tẹ̀lé ohun tó sọ ṣé ẹni yẹn ju ànábì lọ ṣé ẹni yẹn ju ànábì lọ ṣé ẹni yẹn ju Sultan ti Sókótó tí gbogbo àṣẹ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí tó wà lọ́wọ́ ẹ̀ ó lè jẹ́ Haúsá ẹ̀yàmẹ̀yà la wá ń ṣe ní ìsìn kí Yorùbá wá sọ pé báyìí la fẹ́ lọ káwọn kan sọ pé báyìí la fẹ́ lọ ṣé bí ànábì ṣiṣẹ́ nìyẹn èmi ń bèèrè ní o orílẹ̀-èdè tó mú ẹ̀sìn tọ́wá wá wọ́n ní àwọn ti rí nǹkan àwa ń doubt torí àwa lórí pé a fẹ́ kójú ó ti ìjọ kan torí àwa lórí pé a fẹ́ kójú ó ti ẹnìkan àwa ń ṣe àdáadáa náà tiwa ẹ rí wípé tí a ò bá tètè ṣọ́ra kí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn dọ́kítọ̀rù ǹjẹ́ àwọn dókítà kan ní wọ́n kò lẹ̀ nínú ti Islam àwọn dọ́kítọ̀rù wa àwọn pòfẹ́sọ̀ kí wọ́n fi orí korí ẹ rí wípé tó bá yá Abẹ́òkúta yóò kéde ọjọ́ tí ó ṣe ọdún iléyá tiẹ̀ lọ́tọ̀ Èkó yóò kéde ọdún tí ó ṣe iléyá tiẹ̀ lọ́tọ̀ yàtọ̀ sí iléeṣẹ́ bí ẹ̀sìn Islam kọ́ wa pé ká máa bọ̀wọ̀ fún àwọn tó jẹ́ aláṣẹ wa ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí àṣẹ́ntò bí kọ́rẹ́tọ̀ onímọ̀ ń sọ gbàgbọ́ wálé àyè kò sẹ́ni tó ní àṣẹ nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam lẹ́nu ju Sultan ti Sókótó lọ. ẹ bá jẹ́ ká kọ́ àwọn èèyàn ṣìnà ṣé àwa fẹ́ sọ pé Saudi Arabia ń parọ́ pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ tí wọ́n ti rí wọ́n rí oṣù àti fẹ́ sọ ẹ̀sìn Islam di wípé tí gbogbo ayé bá fẹ́ràn ẹ̀mí mọ̀rúfù ọmọ ọ̀dàgbà tí n bá sọ wípé 27 làwẹ̀ ta fẹ́ gbà afẹ́ ti gbà wípé 27 yẹn torí ìfẹ́ ara àtẹ̀lé tó wà nínú Al-Qur'ani mọ́. gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n ní àwọn ò tí ì rí oṣù ẹ dákun ṣé ọ̀dọ̀ wọn là ń gba àṣẹ tẹ́lẹ̀ ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan. ṣé orílẹ̀-èdè Ghana ní ó jẹ́ wípé tí wọn ò bá ṣe ọdún àwa òṣọdún ṣé orílẹ̀-èdè Colombia ló jẹ́ pé tí wọn ò bá ṣe ọdún àwa òṣọdún níbo ni ìgbàgbọ́rọ̀ mọ́jù bá a ṣe ń sọ tó yìí kò sí ẹni tí ó múra pé òun lọ sí Ghana torí kò sí bẹ́tìlá ti kì í mbẹ̀ àbí kò sí kaba mbẹ̀ kò sí sẹ́msẹ̀mù mbẹ̀. ọ̀rọ̀ àmọ̀ràn wà kó tó di wípé mo máa sọ tá a fẹ́ ṣe lórí ètò gangan láàárọ̀ yìí tí a bá rí nǹkan tó fẹ́ ẹyin gírin lójú ọ̀nà Islam àfi ká wí mùsùlùmí ẹ jẹ́ ká fura ẹ̀sìn gbogbo àwọn ẹlẹ́sìn Islam ẹ jẹ́ ká ní fura bí àwọn kìrìsìtẹ́nì bá fẹ́ ṣọdún gbogbo ẹ̀ ló mọ̀ pé Christmas sí wọn on the 25 every December ni Easter wọn kò yàtọ̀ rí akú ọdún akú ìyèdún gbogbo jàmáà mùsùlùmí gẹ́gẹ́ bí alátúnṣe àdéhùn oyè tẹ́ fi mí jẹ mo ní kankan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ọlọ́dúndé kò ṣọlọ́dúndé n ò lẹ́nìkan àkọlọ́kọ̀ ẹ̀sìn Islam a gbọ́dọ̀ máa wò kó mórí lé igbó gbogbo nǹkan tá a bá ṣe lélẹ́dùn àyòbí wa ìyẹn ló wá bí ìbéèrè tí mo wá fẹ́ béèrè wípé nínú Islam lóde òní pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àṣẹ Ọlọ́run là ń tẹ̀lé ni àbí fẹ́ẹ́nu àṣẹ Ọlọ́run là ń tẹ̀lé ni àbí àṣẹ ẹ̀dá àṣẹ Ọlọ́run là ń tẹ̀lé ni àbí àṣẹ bàbá sọ pé àkọ́kọ́ nù báwo ló ṣe wà nínú Al-Qur'ani ló wà ní torí mi ò kéwú àbínú Azif ló wà ní ṣèbí tí wọ́n sọ ń bẹ̀ ni wípé tí wọ́n bá ti rí oṣù àbí kódà tá a bá ń gbàwẹ̀ lọ́wọ́ wọ́n ní ká terminate tá a bá ti rí oṣù that signify the end of Ramadan. Ramadan lè jẹ́ 30 tá a gbà bí ó sì lè jẹ́ 29 tí a gbà ẹ wá dákun torí Ọlọ́run èyí ò lákọ̀ọ́kọ́. ní Nàìjíríà lónìí ẹni tí ó ní àṣẹ tó ga jùlọ lẹ́nu nínú ìsọlórí afẹ́fẹ́ yìí ní Sultan ti Sókótó President General on Islamic Affairs ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn Islam àti ilẹ̀ Yorùbá ni àti ilẹ̀ Ìgbò ni àti ilẹ̀ Haúsá ni o Sultan ti Sókótó ní ìjọba gbé àṣẹ rẹ̀ lé lọ́wọ́. Yàtọ̀ sí eléyìí orílẹ̀-èdè Saudi Arabia orílẹ̀-èdè wo ẹkọ̀ sọ fún mi orílẹ̀-èdè wo ló fẹ́ sọ wípé òun lẹ́nu ń bẹ̀ ju orílẹ̀-èdè Saudi Arabia lọ nígbà tí a bá ń sọ nípa tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn Islam ẹ sọ orílẹ̀-èdè náà tó jẹ́ wípé òun ló lẹ́nu jù tí Saudi bá sọ pé àwọn rí oṣù àbí àti gbà pé wọ́n róṣù torí you cannot be holier than Pope a ò lè mọ̀ ju Pope lọ ní Róòmù nígbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Saudi bẹ́ẹ̀ la máa wò torí bẹ́ẹ̀ ni ànábì ti wá Medina ni ó lọ nígbà tí wàhálà dé mọ́ṣáláṣí ànábì sì wà ní Medina ẹ wá sọ fún mi ṣé ìlú tí ni wọ́n bí ànábì sí. ìlú Saudi náà là ń lọ fún umrah torí àgbà yìí pé ibẹ̀ ni àṣẹ wà ibẹ̀ ni gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam ló ti wá ibẹ̀ là ń lọ fún Mẹ́kà sọ fún mi orílẹ̀-èdè tí wọ́n tó ń lọ tí wọ́n gbà yìí pé bẹ́tìlá tí wọ́n gbà pé Káàbà pé bẹ̀ ló wà ẹ dákun ẹ má jẹ́ ká fi ìfẹ́ inú ṣe gbogbo nǹkan ẹ má jẹ́ ká kọ́ àwọn èèyàn ṣìnà ṣé àwa fẹ́ sọ pé Saudi Arabia ń parọ́ pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ tí wọ́n ti rí wọ́n rí oṣù àti fẹ́ sọ ẹ̀sìn Islam di wípé tí gbogbo ayé bá fẹ́ràn ẹ̀mí mọ̀rúfù ọmọ ọ̀dàgbà tí n bá sọ wípé 27 làwẹ̀ ta fẹ́ gbà afẹ́ ti gbà wípé 27 yẹn
torí ìfẹ́ ara àtẹ̀lé tó wà nínú Al-Qur'ani mọ́ torí pé ojú ò gbọdọ̀ tí ọmọ ọ̀dọ̀ àgbà ó ti sọ báyìí ṣáájú àfi kó jẹ́ ntọ́mọ ọ̀dọ̀ àgbà sọ ni ẹ la gbọ́dọ̀ tẹ̀lé tí ọmọ ọ̀dọ̀ àgbà ló ju Ọlọ́run lọ ni tí ọmọ ọ̀dọ̀ àgbà ni ó ṣe ìdájọ́ ayé tí ọmọ ọ̀dọ̀ àgbà ni ó bi wá bá a ṣe ṣe ẹ jẹ́ káwọn yẹn ẹ̀sìn Islam kọ́ wa ká máa bọ̀wọ̀ fún àwọn aláṣẹ wa ẹ jẹ́ àtẹ̀gbé ti Saudi Arabia kì wọ́n ti wò bí wọ́n ṣe fẹ́ wò gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n ní àwọn ò tí ì rí oṣù ẹ dákun ṣé ọ̀dọ̀ wọn là ń gba àṣẹ tẹ́lẹ̀ ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan ṣé orílẹ̀-èdè Ghana ni ó jẹ́ wípé tí wọn ò bá ṣe ọdún àwa ò ṣọdún ṣé orílẹ̀-èdè Colombia ló jẹ́ pé tí wọn ò bá ṣe ọdún àwa ò ṣọdún níbo ni ìgbàgbọ́rọ̀ mọ́jù bá a ṣe ń sọ tó yìí kò sí ẹni tí ó múra pé òun lọ sí Ghana torí kò sí bẹ́tìlá ti kì í mẹ́ àbí kò sí kábà ń bẹ̀ kò sí sẹ́msẹ̀mù ń bẹ̀ gbogbo nǹkan àrà tá a mọ̀ wípé Ọlọ́run ń bẹ tó mú wa gbà wípé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run Saudi Arabia ló wà àti Medina mọ́ṣáláṣí ànábì tá à ń ṣe tiẹ̀ Medina ló wà I've been to Saudi Arabia twice ṣùgbọ́n káwá mú ọ̀rọ̀ òṣèlú ká mú ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ ìfẹ́ inú ká mú wọ nǹkan tó jẹ́ àṣẹ Ọlọ́run gbogbo ẹni tó bá tàpá sí gbogbo ẹni wọ́n jìyà ẹ̀ lẹ́nìkan ọ̀kọ̀lọ́kan yàtọ̀ sí iléeṣẹ́ bí ẹ̀sìn Islam kọ́ wa pé ká máa bọ̀wọ̀ fún àwọn tó jẹ́ aláṣẹ wa ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí àsáǹtò bí kọ́rẹ́tọ̀ ó ní mò ń sọ gbàgbọ́ wálé àyè kò sẹ́ni tó ní àṣẹ nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam lẹ́nu ju Sultan ti Sokoto lọ President General on Islamic Affairs ṣàwá tẹ̀lé àṣẹ àwọn tó jẹ́ aláṣẹ wa nìyẹn ta àyèbá lórí àṣẹ tó jẹ́ ti Ọlọ́run pé tẹ́ ẹ bá ti rí oṣù tàbí tẹ́nìkan bá ti sọ pé wọ́n rí tí a sì mọ̀ wípé wọ́n rí lóòótọ́ gbogbo àwọn tó wà ní umra mo ti pè bí ẹni méjì wọ́n ti rí ní Saudi Arabia wọ́n jó wọ́n yàn pé òní lọ́dún wọ́n ń ṣọdún nìbàdàn bá ti wí wọ́n ń ṣọdún lẹ́kọ̀ọ́ ní òun àwọn ibòmíì àwọn ibòmíì tẹ́yà ò ti ṣọdún kí ló fà á Al-Qur'ani ti yàtọ̀ ní tó wà ní àdìtì ti yàtọ̀ ní pé tí ẹ bá ti rí oṣù Saudi Arabia tí wọ́n ti mú ẹ̀sìn Islam tó wá wọ́n ní wọ́n ti rí oṣù torí àdáadáa ti wá torí a ní ìfẹ́ ìjọ kan wípé ẹni báyìí ti sọ nǹkan báyìí àfi ká tẹ̀lé ohun tó sọ ẹni yẹn ju ànábì lọ ṣé ẹni yẹn ju ànábì lọ ṣé ẹni yẹn ju Sultan ti Sokoto tí gbogbo àṣẹ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí tó wà lọ́wọ́ ẹ̀ ó lè jẹ́ Haúsá ẹ̀yàmẹ̀yà la wá ń ṣe ní ìsìn kí Yorùbá wá sọ pé báyìí la fẹ́ lọ káwọn kan sọ pé báyìí la fẹ́ lọ ṣé bí ànábì ṣiṣẹ́ nìyẹn èmi ń bèrè ní o orílẹ̀-èdè tó mú ẹ̀sìn tọ̀ wá wọ́n ní àwọn ti rí nǹkan àwa ń doubt torí àwa lórí pé àfẹ́ kójú ó ti ìjọ kan torí àwa lórí pé àfẹ́ kójú ó ti ẹnìkan àwa ń ṣe àdádálẹ̀ tiwa ẹ rí wípé tí a ò bá tètè ṣọ́ra kí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn dọ́kítọ̀rù ǹjẹ́ àwọn dókítà kọ́ni wọ́n pè nínú ti Islam àwọn dọ́kítọ̀rù wa àwọn pòfẹ́sọ̀ kí wọ́n fi oríkorí ẹ rí wípé tó bá yá Abẹ́òkúta yóò kéde ọjọ́ tí ń ṣe ọdún iléyá tiẹ̀ lọ́tọ̀ Èkó yóò kéde ọdún tí ń ṣe iléyá tiẹ̀ lọ́tọ̀ Ìbàdàn yóò kéde tiẹ̀ lọ́tọ̀ bá a ti ń sọ̀rọ̀ yìí nílé olúyọ̀ ní Ìbàdàn ọdún lọ wọ́n ń ṣọdún bẹ̀ Ìlọrin ti pín sí méjì mẹ́ta wọ́n ń ṣe ọdún bẹ̀ nítorí kíni nítorí ìfẹ́ nìkan ẹ wá já wò wípé tá a bá wá torí pé Yorùbá ni Ìgbò ni ẹnìkan nǹkan kan lẹ́nìkan ẹ dákun ṣé èyí òun láàbí wá lọ́jọ́ ìdájọ́ ṣé èyí òun Ọlọ́run ó bí wá àgbà ọgbà àwẹ̀ bá a ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ ògbà àwẹ̀ lónìí wọn ò gbà àwẹ̀ lónìí o wọ́n á sì ṣọdún lọ́la wọn ò gbà àwẹ̀ ní òní wọ́n á sì ṣe ọdún ní ọ̀la kí ló fà á ǹjẹ́ àti yapa sí àṣẹ Ọlọ́run ìjọ Ọlọ́run kọ́ ni yóò bí wá ṣádájọ́ kan ni yóò bí wá níbì kan ṣé alágbára kan ni yóò bí wá níbì kan à ń torí ìfẹ́ inú ara wa à ń torí àdáadáalẹ̀ à ń torí pé ta ni ó bí wá à ń torí pé Yorùbá ni Yorùbá sọ báyìí ojú ò gbọdọ̀ ti Yorùbá à ń torí Haúsá sọ báyìí ojú ò gbọdọ̀ ti Haúsá à ń torí Ìgbò sọ báyìí ojú ò gbọdọ̀ ti Ìgbò ní tí Ọlọ́run bá pa láṣẹ fún wa à ń yípo ọmọ ọ̀dàgbà sọ báyìí ojú ò gbọdọ̀ tọmọ ọ̀dàgbà ó ti sọ pé ìjọba yìí mọ̀lúdùnà bí o máa bọ́ sí bàbá wa ṣe ìṣúgà ojú ò gbọdọ̀ ti wọ́n prediction tí wọ́n ti múlẹ̀ wípé ọjọ́ Friday láṣọdún ojú ògbọ́dọ̀ tí bàbá wa ṣúgà ẹ̀dàpọ̀ náà ti pè ní. níbo la fi ìfẹ́ Olódùmarè sí níbo ni a fi àṣẹ Ọlọ́run sí ẹbọ̀ fún àwọn aṣáájú yín tó bá yá àṣìfẹ́ máa ṣọdún lọ́tọ̀ọ̀tọ̀ tí ilẹ̀ Yorùbá ṣọdún tiẹ̀ ní sátidé tí ilẹ̀ Haúsá ṣọdún tiẹ̀ ní Sunday tí ilẹ̀ Ìgbò yóò ṣọdún tiwọn ní ọjọ́ Tuesday ṣùgbọ́n ẹ máa rántí kankan o ipe gbogbo tá a bá ṣe ẹnìkan yóò padà bí wá gbogbo tá a bá ṣe kíni gbogbo tá a bá ṣe ẹnìkan yóò padà bí wá ni mo sọ lẹ́kọ̀ọ́ pé gbogbo àwọn orílẹ̀-èdè táwọn sọ pé kíníkan ṣé Saudi wa ń parọ́ ni tí wọ́n bá tiẹ̀ ṣe mistake níbi àwọn ọdún bíi mélòó kan ṣé àwọn ẹ̀yà tó kù lè ṣe bẹ́ẹ̀ ìran tó kù ṣe wáyé ṣe bẹ́ẹ̀ wọ́n jáde wọ́n ní mistake wà that was 2011 àbí oya they were bold enough láti jáde pé báyìí ṣe eléyìí èyí tí wọ́n wá rí ìṣẹ́ wá sọ pé rọ́ ni wọ́n ń pa ni ẹ jẹ́ àrò dáadáa o ẹjẹ́ àrò dáadáa o ẹjẹ́ àrò dáadáa ibi tí à ń wa ọkọ̀ ẹ̀sìn Islam rè lórílẹ̀-èdè yìí èmi ń tèmi òní lọ́dún tèmi torí mo tẹ̀lé àṣẹ Ọlọ́run gẹ́gẹ́ bó ti wà ní Al-Qur'an àti hadith wípé tí wọ́n bá ti ní wọ́n ti rí
mo sì tẹ̀lé àṣẹ Sultan ti Sókótó Abubakar Sa'adi tó jẹ́ pé àṣẹ gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam ẹnu bàbá ìlú wa. ẹ lọ ka ìwé ìròyìn Punch tó jáde lónìí ó gbé síbẹ̀ o. The Sultan of Sókótó Alhaji Muhammad Sa'adi Abubakar has announced that the crescent moon marking the end of Ramadan has been sighted in Nigeria, confirming that Eid al-Fitr will be observed on Sunday, today, March 38, 2025. Ìwé ìròyìn Punch ni ara àwọn ìwé ìròyìn tó sì lẹ́nu ń bẹ̀ nìyẹn. Ọjọ́ tó bá wọn ìkẹ́ ẹ̀ṣọ́dún ṣùgbọ́n tí mọ̀rúfù ọmọdàgbà bá jẹ́ alimarufu Islamic Organization ṣé mi ni mo láṣẹ tọ́lọ́hún tí mo wá sọ kankan táwa fẹ́ kójú ti wà ní òlẹ́nì kankan lọ́kàn. ìmáàmù Ìbàdàn wọ́n sọ tí wọ́n, ìmáàmù Èkó wọ́n sọ tí wọ́n. gbogbo tá a bá ṣe ká rántí Ọlọ́run ká máa rántí Ọlọ́run ká rántí Ọlọ́run ká rántí Ọlọ́run àṣẹ Ọlọ́run ọba kò ṣe tẹ̀ mọ́lẹ̀ ká rántí Ọlọ́run àṣẹ ànábì kò ṣe tẹ̀ mọ́lẹ̀ ká rántí Ọlọ́run ká má ṣe ti fẹnu ṣe ohun tábà. lórí ọ̀rọ̀ ẹ̀sìn afẹ́sọ ọ̀rọ̀ ẹ̀sìn di ọ̀rọ̀ òṣèlú, afẹ́sọ ọ̀rọ̀ ẹ̀sìn di ethnicity, afẹ́sọ di ti ẹlẹ́yàmẹ̀yà, afẹ́sọ di ti ẹlẹ́yàmẹ̀yà tribalism. ẹja rántí Ọlọ́run ọba tí ó bí wá. Salamu alaikum.